Rìdíìmà níṣẹ́ Olúwa kò ṣe tú rárá. Holy Peace bọ̀ lára wọ́n gbé yẹn jáde o. Nǹkan tí mo sọ ni pé fojú àti bá tó bàbá ẹ̀ báyìí a máa sọ fún pé òun wà mọ́tò lọ́sàn-án owó tí wọ́n wà mọ́tò lóru. Ìyá rẹ̀ ṣé yóò pa mí sínú lónìí lójoojúmọ́ kí máa yẹn bá. Ọ̀dọ̀ bàbá aládò mo ti ń bọ̀ so mo ti rí solution sí gbogbo ọ̀rọ̀ yín. Tẹ́ bá lo ilé dádì mọ́ mi ò lè complain mọ́. Ó mú lérò bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni sà onímọ̀ ń lò dádì. Mú lérò aládò bitters. Gbogbo ẹ̀yìn yẹn fún máa tó gbogbo ẹ̀yìn yẹn. Nǹkan oṣù bíjọ́ lọ́sẹ̀ ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ oṣù méjì oṣù mẹ́ta ó lè má wà. Kò ní yẹ nǹkan oṣù ẹ̀. Eléyìí oskonto náà ń pè. Ẹ sọ pé. Ìkan oṣù yín tẹ́mi complain nípa yẹn eléyìí ló máa ṣiṣẹ́ fún oskonto. Mọ́mí ẹ̀ tún wọlé lego náà ń pè. Lego bẹ́ẹ̀ ni. Bàbá mi sọ. Ó máa ń to gbogbo ara. Ṣé bí ẹ bá ṣe iṣẹ́ gbogbo àgbákò iṣẹ́ tí yẹn fẹ́ kí n máa ṣe wọn gbogbo iṣẹ́ wọn tó. Ó máa tó. Ábà ni gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. Ábà gidi. Bẹ́ẹ̀ni ábà ni. Bẹ́ẹ̀ni ábà. Bẹ́ẹ̀ni. Ewé àtẹ̀gbò nìkan náà fi ṣe. Nǹkan tó sọ pé Oskonto àti Lego bàbá aládùn náà ti ṣe. Ìrẹ̀wé aládùn náà àti òkúmúlérè náà bàbá aládùn náà ni. Bàbá aládùn ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá aládùn gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá aládùn fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá aládùn fúnra ó ti dé láti abúlé aládùn ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládùn. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti Oskonto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Èmi alága ọ̀rọ̀ iléeṣẹ́ aládùn herbal research center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. Ṣé ká má dára wa gbogbo ògùn kà ń pèrè ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. Ẹ máa pe bàbá aládùn 080 28 12 1088.